Ọ̀sán ètò tá a mọ̀ òun ló ń dé sí etí gbọ̀nyìn lórí Miliki 101.3 FM. ẹ̀gàn pa ìwàdà kan kẹ́gàn ẹni látòní dọ̀la kò ní kẹ́wà ẹni kó padà kò ní ká burẹ́wà èké sì ní kò ní kó tọ́ ó parẹ́ bí rọ́bà ẹ lọ lógún ọdún ọjọ́ kan péré báyìí òun lò ó tó bá a. ẹ wo ẹ̀yin èèyàn mi iṣẹ́ kì í pa ní àìṣe rẹ̀ gan-an ní pinni lẹ́mìí ẹ wá wò bọ́mọ bá já fáfá kóríyá ni ẹja fúnrú wọn kí wọ́n lè di àwòkọ́ṣe fún àwọn ọ̀lẹ afàjò tí wọ́n máa ń fẹsẹ̀ gbá òkúta kiri lẹ́yìn ilé. ètò támọ̀rẹ́ lórí Miliki 101.3 FM ẹ kú àtàárọ̀ ẹ kú iṣẹ́ takuntakun Àyíkí o lórí ìkànnì yìí 101.3 FM ọba orí afẹ́fẹ́ ṣé ẹ ti mọ̀ wípé àwẹ̀ báwọn èèrà tí ò lọ́mọ nú a tún ti gbé e dé lónìí nù lódiwọ̀n àti lẹ́kùnrẹ́rẹ́ mo ti káwọn ìbéèrè mi bí tí mo ń rọ̀ ń dé mo tún ti kó wọn dé lóòkan ọ̀jọ̀kan ẹ wá tẹ́ pé wọlé ẹgbẹ̀bùn ẹ̀yẹn gba béèrè méjì sísẹ̀ ń tẹ̀lé ká sì mọ̀ ṣe kí ni káwọn ẹgbẹ̀bùn lóòkan ọ̀jọ̀kan bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin oníṣẹ́ ńláńlá oníṣẹ́ kéékèèké tẹ̀ ń gbọ́ mi báyìí àbẹ́yìn tẹ̀ ń ronú tí mo sì ń gbọ́ lọ́dọ̀ mi ń bí tẹ́ ẹ fẹ́ fún mi lẹ́bùn tẹ́ ń rò pé ṣe ń fún ni àbí mọ́ ti fún ṣé ń jí ó dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ dákun ẹ tètè fún mi báyìí mo nílò rẹ̀ kétò ìkólé mọ́ tẹ̀síwájú ni. ó dáa kó tó di pa bẹ̀ sí agbami ètò yìí gangan ẹ̀ ṣe já lọ fẹsẹ̀ rájò díẹ̀ ẹ wò ó mo fẹ́ kí bàbá wa Abatògúndé ni kán kọ́kọ́ ṣí wa létí ná ká lè mọ̀ wípé epo lẹ̀rọ̀ nílé ayé yìí mo ń bọ̀ náà.